ọ̀rọ̀ Asake tó ṣẹlẹ̀ yìí ló fà tó ń fẹ́ fi fún yín ní àwọn lecture yẹn tí ẹ̀yin tí bàbá yẹn ti kọ̀ sílẹ̀ láti kékeré tẹ́ sọ wípé ẹ ò ní tọ́jú bàbá yín, ẹ̀yin tí màmá yín ti kọ̀ sílẹ̀ láti kékeré tẹ́ sọ wípé ẹ ní tọ́jú màmá yín, ẹ̀yin tí ayé ń pe màmá ẹ̀ ní àjẹ́, ẹ̀yin tí ayé pe bàbá ẹ̀ ní àjẹ́, ẹ ṣe àìsí ká fún ní lecture lórí nǹkan tó ń pè ní ìgbésí ayé. Ọ̀rọ̀ Asake tó ṣẹlẹ̀ yìí ló fà tó ń fẹ́ fi fún yín ní àwọn lecture yẹn. Mo fẹ́ fún yín lecture nípa ayé, nǹkan tó ń pè ní ìgbésí ayé, nǹkan tí ayé rọ̀ mọ́. Bọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé, ẹ máa double tap, ẹ double tap, ẹ double tap, kẹ́dẹ̀ share live yẹn. Ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ni títí ayé, àìkú ni títí ayé, àìkú ni títí ayé, àìkú ni títí ayé o, àìkú ni títí ayé. Ọ̀rọ̀ Ọlọ́run yé jàre, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ni títí ayé. Tí ẹ bá ti ń wọlé, ẹ máa double tap, kẹ́ share live yẹn, kẹ́ wá gbọ́ nǹkan tó ń pè ní ayé, ọ̀rọ̀ nípa ìgbésí ayé, kí etí yín lè là, kí iyè yín lè ṣí, kí òye yín kó lè ṣí nípa nǹkan tí a ń pè ní ìgbésí ayé. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ n gbàgbé ọ̀rọ̀ rẹ. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ. Wá kọ́ mi lẹ́kọ̀ọ́ rẹ, má jẹ́ gbàgbé ẹ̀kọ́ rẹ jàre. Kọ́ mi lọ́rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá o. Kọ́ mi lọ́rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ. Wá kọ́ mi lẹ́kọ̀ọ́ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ o. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ o. Má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ẹ̀kọ́ rẹ o. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, ọgbọ́n àtòkè wá. Kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ. Now, ẹ̀yin tó bá kù ẹ máa bá wa lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ alẹ́ yìí dálé lórí ẹ̀yin ọmọ sí bàbá generally. Mo fẹ́ kẹ́ fara. Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé. Ṣé mo yá yí bí bá ṣe lọ nípa Asake àti Àbárẹ̀ náà là á mú wá sí etí gbọ̀yìn wò. Bí fọ́nrán Asake àti Àbárẹ̀ mọ̀mọ́ sí lọ́mọ nìyí o. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ kàyéfì, àkọsílẹ̀ ẹ̀dá láyé. Ṣé mo yí ọ̀rọ̀ tí ọba Solomon sọ? Ṣé mo yí ọ̀rọ̀ tó kọ́ni lọ́gbọ́n ni? Tó dẹ̀ ṣe ní kàyéfì, tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé àkọsílẹ̀ ẹ̀dá láyé òun ó lágbára ni. Òun Ọlọ́run bá kọ mọ́ nìyàn, bẹ́ẹ̀ náà là á rí o. Ohun ẹ̀dá bá máa yàn, ohun ẹ̀dá bá máa yàn bí iye lẹ̀dá máa jẹ́ o. Àkọsílẹ̀ ẹ̀dá láyé ó ti gbẹ. Ìwọ ọ̀rọ̀ pàtàkì, ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ ìyè ni ọba Solomon sọ
ètò wáyà gbọ́rọ̀ bó ṣe lọ nínú fọ́nrán yòókù bẹ́ẹ̀. Farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí fẹ́ sọ dáadáa. Ẹ má farabalẹ̀. Ó mà ṣe o. Ẹ̀yin ọmọ tó jẹ́ pé bàbá yín ti bá àbá ọ̀dọ̀ yín láti kékeré, ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí. Ẹ̀yin ọmọ tó jẹ́ pé ìyá yín ti àbá ọ̀dọ̀ yín láti kékeré, ẹ̀yin lọ̀rọ̀ alẹ́ fẹ́ bá wí. Kẹ́ má bàa ṣe ẹsẹ̀ gbé. Ẹ̀yin ọmọ tó jẹ́ pé àwọn wòlíì sọ fún yín pé bàbá yín àjẹ́ ni, bàbá yín ló ṣe yín, ẹ̀yin lọ̀rọ̀ alẹ́ fẹ́ bá wí. Ẹ̀yin tó jẹ́ wípé wòlíì àbí babaláwo ti sọ fún yín pé màmá yín àjẹ́ ni, ẹ̀yin lọ̀rọ̀ alẹ́ fẹ́ bá wí. First of all, ṣé rí ilé ayé tí ẹ wò yìí? Ilé ayé ní kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ yẹn ni gbogbo yín wá kiri tí ẹ ò rí. Ṣé rí gbogbo ẹ̀dá alààyè tó wà láyé pátá? Gbogbo apátá òun la fi kọ́kọ́rọ́ ìgbésí ayé ẹnìkankan lé lọ́wọ́. Ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ ó máa pass through àwọn interview ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó dé ibi tó ń lọ nínú ayé. Àwọn bàbá kan wà lóòótọ́ àwọn ló bí ẹ, but a ò rán wọn sí ẹ gẹ́gẹ́ bí aláìní. Àwọn bàbá kan wà lóòótọ́ àwọn ló bí ẹ, a ò rán wọn sí ẹ gẹ́gẹ́ bí aláìní, wọn kì í ṣaláìní ẹ. Àwọn ìyá kan wà, àwọn ló bí ẹ, but a ò rán wọn sí ẹ gẹ́gẹ́ bí aláìní. Now, ẹ jẹ́ ká wá padà sí foundation, ká wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ní pẹrẹu. First of all, my name is Adelano Adekunle Solomon, aka Talofeku Babagba one before, but now King Solomon for the whole universe, the only man that knows the secret of Oko and Obus, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I don't believe in any religion. I believe in humanity. I teach Bible, Quran, and Oduifa, which is traditional. I like to fight for truth all the time. I am 237 years old. This is the third time that I will come to this world. Gbogbo ẹ̀yin tí a ti ṣoore fún lọ́jọ́ tó ti pẹ́, nípa ọ̀rọ̀, nípa owó, nípa ẹ̀rẹ̀fẹ̀n, tí ẹ náwó sí wa, Ọlọ́run á náwó sí ayé yín. Ayé yín máa gba ìtúsílẹ̀. So ẹ̀yin ọmọ, ẹ̀yin mo fẹ́ bá wí lálẹ́ yìí. Ìwọ ọmọ tí bàbá ẹ ṣẹ̀ tó wá sọ wípé ò ní tọ́jú bàbá ẹ. Ìwọ ọmọ tí ìyá ẹ ṣẹ̀ tó sọ pé ò ní tọ́jú ìyá ẹ. Gbọ́ ọ̀kan tí fẹ́ bá ẹ sọ lálẹ́ yìí. Number one, first of all, tí obìnrin bá lóyún, tí ọkùnrin bá sọ fún obìnrin wípé kì í ṣe mi ló lóyún o, tó dẹ̀ dó obìnrin yẹn, nǹkan méjì ló fà á. Ní kó jẹ́ wípé obìnrin yẹn rìnrìn kúrìn, àbí kó jẹ́ wípé ọkùnrin yẹn ò lówó lọ́wọ́. Nǹkan tó fà á tí àwọn ọkùnrin fi máa ń reject oyún torí àìlówó lọ́wọ́ ni, kò sí kan mí. Torí ebi tó pa wọ́n ni, àbí torí tí rìn kúrìn. Ṣùgbọ́n kí nǹkan tó fẹ́ fún ẹ lálẹ́ yìí ni wípé ó ṣeé ṣe kí bàbá ẹ reject oyún ẹ.
tó bá wá reject oyún ẹ, tó bá tí mọ́mì ẹ bá padà gbé ẹ lọ, tó bá ṣe àṣeyọrí, ó ṣeé ṣe tí bàbá ẹ ò bá reject oyún ẹ kó má padà ṣàṣeyọrí nínú ayé, torí kìí ṣòwò la rán sí ẹ. Bàbá ẹ reject oyún ẹ kí ìwọ bá lè pàdé ẹni tó máa sọ ẹ́ di olóríire ènìyàn nínú ayé. Má dìímú. Gbogbo yín mo fẹ́ kẹ́ lọ mọ̀ wípé bàbá ẹ ò lè play ju róòlù tí Ọlọ́run fún pé kó play nínú ayé ẹ. Bàbá mi wà, owó hospital nìkan ló máa san, kò ní fọ́mọ lówó oúnjẹ. Róòlù tí a sọ pé kó wá play nínú ayé ẹ nìyẹn. Ìyẹn ò sọ wípé tó bá ti ṣoríire kó má rántí bàbá náà. Bàbá mi wà, ó kàn máa fún ẹ lóyún ni, ó kàn máa fún mọ́mì ẹ lóyún ni, kò ní padà bójú ẹ̀yìn. Tí ó bá padà ṣoríire, ìyẹn ò sọ pé kó má tọ́jú bàbá yẹn. Ìyẹn ò kì í ṣe pé bàbá yẹn wà selfish àbí bàbá yẹn ó jẹ́ èèyàn burúkú. Iṣẹ́ tí a rán pé kó wá ṣe nínú ayé ẹ ló ti jẹ́ yẹn. Ṣé rí èèyàn ṣoore fẹ́nìyàn, èèyàn help ènìyàn, èèyàn kẹ́ ènìyàn, èèyàn sponsor ènìyàn, is not by power. Ẹni tí a fún ṣe nínú ayé ẹ ló ń ṣe yẹn. Kì í ṣe agbára, kì í ṣe mímọ̀ ẹ ṣe, kì í ṣe nǹkan tó lè wá tẹpátẹpá. No matter what, nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ láàárín ìwọ àti bàbá àti ìyá, mo bẹ̀ ẹ́ ni arábìnrin arákùnrin, o ò gbúdọ̀ sọ nínú ẹnu ẹ wípé o ò ní tọ́jú bàbá, o ò ní tọ́jú ìyá ẹ. Àwọn bàbá kan wá wà, asọnilẹ́nu bàbá ni wọ́n, but o ò ní jẹ́ kó sọ ẹ́ lẹ́nu. Irú àwọn bàbá wo la ń sọ nípa ẹ̀? Àwọn bàbá míì wà, o máa ra mọ́tò fún wọn, wàá kọ́lé fún wọn, wàá fún wọn lówó gidi, wọ́n lọ fowó ẹ ta tẹ́tẹ́, wọ́n lọ fowó ẹ ṣe wọ̀bìà. At the end of the day wọ́n máa tó padà sí square one. O gbọ́dọ̀ wá bí bàbá yẹn máa ṣe máa jẹun tí tó máa fi kú, tí ayé ò ní fi rí tiẹ̀ sọ. Àwọn bàbá asọnilẹ́nu kan nìyẹn. Do you understand me? So lórí ọ̀rọ̀ bàbá àti ìyá, bàbá òun ni Ọlọ́run ẹ àkọ́kọ́ tó ṣe ṣe kó má mọ̀. Lẹ́yìn yẹn ló wá kan ìyá ẹ. Ìyá ẹ lọ́lọ́run èkejì. Ọlọ́run tí màá tó wọrí lójúkojú nìyẹn o. Now, kí ni Àlùkùránì sọ nípa bàbá àti ìyá? Kí ni Bíbélì sọ nípa bàbá àti ìyá? Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ̀ tí Àlùkùránì sọ first. Al-Quran chapter 17. Ẹ̀yin Mùsùlùmí tẹ́ bá wà níbí, ẹ lọ gbé Al-Quran ni. Al-Quran chapter 17 verse 23 to 24. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ̀ tó sọ. Àti pé Olúwa rẹ̀ pàṣẹ pé ẹ kò gbọdọ̀ sí nǹkan kan àyàfi òun nìkan, àti kí ẹ máa ṣe rere fún àwọn òbí yín méjèèjì. Bí ọ̀kan nínú wọn bá dàgbà sí ẹ lọ́wọ́, àbí àwọn méjèèjì, o kò gbọdọ̀ ṣe sí ọ wọn. Bẹ́ẹ̀ sì ni o kò gbọdọ̀ jágbe mọ́ wọn, ṣùgbọ́n kí o máa bá wọn sọ̀rọ̀ alápọ̀nlé. Verse 24. Àti kí o rẹ ara rẹ ńlẹ̀ fún wọn ní ti àánú, àti kí o máa sọ pé, Olúwa, bá mi kẹ́ àwọn òbí mi méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti rí ń kẹ́ mi ní kékeré. Àṣẹ tí Àlùkùránì nípa fún yín nìyẹn. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé tó bá fẹ́ kọ́lé nínú ayé, àwọn kan ló máa ṣe foundation, àwọn kan ló máa tò, àwọn kan ló máa ṣe wiring,
àwọn kan ló máa ṣe roofing, àwọn kan ló máa plaster. Bí ọ̀rọ̀ ìgbésí ayé àwa ènìyàn ṣe rí nìyẹn. Ẹni tó fìyà jẹ kì í ṣọ̀tá ẹ o, ó lé ẹ débi ògo ni o. Tó o bá fìyà jẹ, ó ṣeéṣe kó rí ẹ má pé, ó ṣeéṣe kó má ṣoríire o. Adánilóró fagbára kọ́ni ni. Àtẹni tó fìyà jẹ, àtẹni tó kẹ́ ẹ, gbogbo ló ní ipa pàtàkì tán gbé nígbésí ayé ẹ. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbésí ayé ẹ ló sọ ẹ́ di olóríire lónìí o. Tí àwọn tó yẹ kó fìyà jẹ tó ń bá fìyà jẹ, tí àwọn tó yẹ kó kẹ́ tó ń bá kẹ́, o lè má débi tó wà lénìí o. So please, don't abandon your father and your mother, no matter what. Kò sí kankan tó lè ṣe fún yín. Má bá wọn pẹ̀lú àwọn tó máa ń dásà yẹn. Bàbá ẹ tó kọ ẹ sílẹ̀ ní kékeré, tí ò bá gbé ẹ sílẹ̀ ní kékeré, ò ní ṣoríire. Ó ṣeéṣe kó máa kẹ́ ẹ, kó wá di àyọ̀pọ̀rá, kó má rí irú àyà ayé ẹ. Ṣùgbọ́n bó ṣe gbé ẹ sílẹ̀ ní kékeré yẹn, Ọlọ́run fẹ́ kó lọ síbi ayọ̀ ẹ ló fà tó fi kọ ẹ sílẹ̀. Mọ́mì ẹ tó gbé ẹ sílẹ̀ ní kékeré yẹn, tó bá kẹ́ ẹ, tó bá dúró, ṣeéṣe kó kú ní kékeré. No matter what, nǹkan tí bàbá àti ìyá ẹ bá lè ṣe fún ẹ, ẹ̀yin ọmọ wọ̀nyí, ẹ má fi màmá yín àti bàbá yín ṣeré, ó léwu fún ìgbésí ayé yín. Now, ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ nípa bàbá àti ìyá. Àti bàbá burúkú àti bàbá rere, gbogbo wọn lẹ gbọ́dọ̀ tọ́jú, whether you like it or not. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ nípa bàbá àti ìyá. Exodus chapter 20. Ẹ̀yin tí ń sọ pé kí n sọ English, ẹ lọ lo interpret. Mi ò lè jẹ́ kẹ́yìn mi lọ yọ tó ibùn fẹ́ báyé sọ̀rọ̀. Exodus chapter 20, verse 12. Ó ní, bọ̀wọ̀ fún bàbá àwọn ìyá rẹ, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ẹ. Wọ́n sọ wípé bàbá burúkú kó má bọ̀wọ̀ fún. Wọ́n sọ pé bàbá tí ò tọ́jú ẹ kó má bọ̀wọ̀ fún. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ, no matter what, whether you like it or not, you must respect them. Now, ẹ jẹ́ ká lọ sí Éfésù. Ephesians chapter 6. Ephesians chapter 6. Verse 1 to 3. Éfésù 6, verse 1 to 3. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tó wí. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú Olúwa, nítorí pé èyí ni ó tọ́. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ, èyí tí ń ṣe òfin kìíní pẹ̀lú ìlérí, kí ó lè dára fún ọ àti kí ìwọ lè wà pẹ́ ní ayé. Ọmọ tó bá fi bàbá àti ìyá ẹ̀ ta yín, ó lágbára díẹ̀ o. Kí ẹ̀mí ẹ bá lè gùn, no matter what your father did, you need to respect them and take care of them. Okay? So, no matter. So, ẹnìkan wá sọ̀rọ̀ ní comment section yín bí, ó ní, Ọba, don't encourage man to ignore their responsibility, because your medulla oblongata is very low. Tẹ́ bá gbọ́rọ̀ mi láti bẹ̀rẹ̀, bàbá tí Ọlọ́run ránṣẹ́ gẹ́gẹ́ bí aláàánú kò lè gbé responsibility ẹ̀. Tó bá gbé responsibility ẹ̀, ó lè ṣoríire. You understand? Ibi tí a bá rán bàbá ẹ dé nílé ayé ẹ ló máa ṣe dé, ó kò lè ṣe kọjá ibẹ̀. Because tó bá ṣe kọjá ibẹ̀, ìlérí tó wà níwájú ẹ kò ní wá sí ìmúṣẹ. Bàbá tó sá lọ, tí ò bá sá lọ táàmù tó sá lọ yẹn, báwo ló ṣe fẹ́ dé ìkórìtà ibi tó délé ní? Báwo ló ṣe máa connect ẹni tó máa ṣe ẹ lórí, tó máa rán ẹ ní school? Tó bá gbé bàbá ẹ fúnra ẹ ló fẹ́ rán ẹ ní school rádaràdà kan ló máa rán ẹ. Bàbá ẹ sáfì ẹ lẹ̀ lọ, ẹnìkan náwó gan ẹ, ó mú ẹ sí school gidi. Iṣẹ́ tí a sọ pé kí bàbá yẹn wá ṣe inú ayé ẹ ló ṣe yẹn.
kò sí ta ló ń wí pé kó sá fọmọ ẹ̀ sílẹ̀ kò sí. A ò fún lágbára láti ṣe ni kì í ṣe wípé kò ń ṣe kì í ṣe òun la rán níṣẹ́ yẹn kò ní agbára àti ṣe ní premises yẹn. Understand? So the last Bible that I will read, Matthew 15 verse 4. Matthew 15 verse 4. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ. Nítorí Ọlọ́run ṣòfin wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. Nítorí Ọlọ́run ṣòfin wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti ẹni tí ó bá ń sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ ní búburú ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀. Ọlọ́run ṣòfin pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti ẹni tí ó bá sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ ní búburú ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀. Kẹ́ lè mọ bí òfin bàbá àti ìyá ṣe lágbára tó. No matter what your father did, tí Ọlọ́run bá ti jẹ́ kó ṣe àṣeyege nínú ayé, o gbọ́dọ̀ kẹ́ wọn, o gbọ́dọ̀ gẹ̀ wọ́n. Kí ayé kó ba lè ṣe kíni, kó ba lè ní ìtumọ̀. So that is the advice that I want to give you this night. Notification yín òun là notify yín bàbá tó ti mú fúnra wá fún yín olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà. Bàbá tó ti mú fúnra wá sétí gbọ́ yín. Ìwọ ìmọ̀ ìjẹ́mi gbà yín lákòókò bí ọ̀rọ̀ ọ̀hún tó ṣe jẹ́ náà nìyí o, bí ọ̀rọ̀ ọ̀hún ṣe lọ náà nìyí, bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ àti Àbárẹ̀ àtòjẹ́ kí a gbọ́. Ire o, ó dìgbà.